She said that obedience is the act of obeying our elderly person and the person like our parents, elderly person, our teachers. Ẹ̀kọ́ yìí kò bá àwọn ọmọdé nìkan wí, ó bá àwọn àgbàlagbà mi náà wí. This word is talking to the children and the adults too. Nítorí àwọn àgbàlagbà mi náà, ó lè jẹ́. Because of many adults, it's like ó lè jẹ́ ọmọ wọn ló máa sọ fún wọn pé. Their children that will tell them that mommy. Ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí sí church tàbí dáàdì ẹ ká ṣe nǹkan báyìí sí church. Let's do something to the church premises. Daddy, let's do something to the church premises. Ó dẹ̀ lè jẹ́ wòlíì ló máa bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ní kàkú. It may be prophet or prophetess that will tell us, but they will not do listening. Nítorí ẹ jẹ́ kí a máa gbọ́, ó dẹ̀ lè jẹ́ ìyá ló máa sọ fún ọmọ pé òde tó ń lọ yẹn má lọ kí nípa kọ̀ọ̀kan báyìí ni mo rí má lọ nípa òde yẹn. And it may be mommy that said that children don't go to this party, there is something I saw in it. Ó dẹ̀ lè jẹ́ ìyá tún lè sọ fún ọmọ pé ọ̀bẹ́ẹ̀dì ọ̀rẹ́ tó ń lọ yẹn má lọ, owó tó fẹ́ fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe fún ọ̀rẹ́ yẹn wà á dẹ̀ máa fún létà. Jẹ́ kí a fi ṣe position ṣùgbọ́n ọmọ yẹn kò ní gbọ́. But the children will not hear. Ó máa sọ pé pàtí ọ̀rẹ́ mi yẹn ó pọn dandan mi gbọ́dọ̀ má lọ. She will say that he or she will say that this my friend party I must go because she's my best friend. Ẹ̀jẹ̀ tó bá wa rí ìwé Éfésù orí 6 ẹsẹ̀ kìíní tó bá wa kà. The Ephesians will stand up and read for us. 6 verse 1. Ẹ̀yin ọmọ, ẹgbẹ́ tí àwọn òbí. You children, hear to your parents in the Lord. Nítorí pé èyí ni òótọ́. Because of this is the truth. Thank you, Mom. Ẹ̀yin ọmọ, ọ̀yìn ká gbọ́ràn sí ọmọ òbí wa lẹ́nu. You children, hear the truth from your parents. Nítorí èyí jẹ́ òótọ́. Because this is the truth. Ẹ má sọ pé torí Báíbù ti sọ pé ọmọ òbí wa nìkan ni ká gbọ́ràn sí lẹ́nu. It is not because of the Bible said that it's the parent that should hear from their. Àti àwọn tó jù wá lọ níta náà. And the people that are older than us from outside. Ẹgbẹ́ tó bá bá ti tún rí ìwé Kólósì. The best. Colossians 3 verse 20. 3 verse 20. Ẹ̀yin ọmọ. You children. Hear on your parents. Bí ohun gbogbo. Nítorí èyí dára. Because this is the truth. Ẹ jẹ́ kí a máa gbọ́ràn sí àwọn òbí wa lẹ́nu. Let us hear on everything that our parents say. Tọ́lá bá wa sọ̀rọ̀ ẹ̀ ká máa gbọ́. If they talk to us, let us be hearing. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà pé tóbi rẹ̀ bá ti bá sọ̀rọ̀. Every children is the big children that if their parent is talking to them, they will not answer. Ọmọ máa dájú sí ìyàwó àbí bàbá wọn. They will be scamming to their parents. Wọn ò ní gbọ́ nǹkan tí wọ́n sọ sí fún ọ. They will not hear what their parents is telling them. Ó lè ṣe kókó, ó ṣe pàtàkì. And it's the truth and it's true. Ẹ kà máa gbọ́ ẹ̀jẹ̀ tó bá tún bá mi rí ìwé Joshua. Joshua. Orí kìíní. 1 verse 1. Chapter 1. Ẹsẹ̀ keje. Chapter 7. Chapter 1 verse 7. Má ṣe yàgò nínú rẹ̀ sí ọ̀tún tàbí tí ó sì kí ó lè dára fún ọ níbikíbi tí wọ́n bá lọ. Tí a bá ń gbọ́ràn, if you hear words, ó máa ń jẹ́ ká rí ìbùkún gbà. It will let you see blessings of the God. O lè máa lọ báyìí kí ẹnìkan kó bẹ́ẹ̀ sọ̀rọ̀.
You may be going and one person should talk to you. ṣùgbọ́n kò má kà kún ó lè jẹ́ wòlíì. But you should not hear it. It may be prophet or prophetess. Wọ́n lè máa wò pé ó lè máa fi ojú ọmọ kékeré wò. You can be using children's eyes to look at it. Kò dẹ̀ dá, ó lè jẹ́ Ọlọ́run ló mọ̀. And it's not good. It may be God that sent he or her. Ẹ̀jẹ̀ tó bá bá a rí lẹ́sìn Anybody àkọ́kọ́. help us see the first lesson? Ẹ gbọ́ràn sí àwọn bàbá yín lẹ́nu. Listen to your father. Who begot you, and do not discipline your mother when she is old. Buy the truth and do not sell it. Also wisdom and instruction and understanding. The father of the rejoice will greatly rejoice, and he will beget wise children with delight in him. Let your father and your mother be glad, and let her be for you. My son, give me good to your heart, and let your eyes observe my way. Ẹ jẹ́ kí a máa gbọ́ràn sí àwọn bàbá wa àti ìyá wa lẹ́nu. Ẹ̀jọ̀ tó bá bá a rí ẹ̀kọ́ kíkà kejì. Second lesson. Má sì wò wí fún wọn pé ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín. Ẹlòmíràn wà nínú àwọn tí ó ń dúró ní ìyẹn tí kì yóò tó ikọ̀ wọn títí wọn yóò fi rí ìtìjọba Ọlọ́run yóò fi pẹ̀lú agbára. Tíyàn bá gbọ́ràn ó tún máa mú kíyàn rí ìjọba Ọlọ́run. If you hear word, it will let you see the word of the Lord. Ẹ̀kọ́ tí a gbọ́ lẹ́nu Ọlọ́run máa jẹ́ kó nípa nínú ayé wa. Bó ṣe pé tí ó tún wọlé kò ní gba tòsí jáde lórí. How will you enter your right ear? Do not enter your Ọlọ́run á dẹ́kọ̀ wa bá ṣe máa mọ̀ ọ́ ṣe lórúkọ Jésù. Jésù Olúwa wa. Jehova. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Mímọ́. Olúwa àwọn ká gbọ́ nínú ló ajẹ́ kó nípa nínú ayé wa ní ọjọ́. Àmín Jésù. Bó ṣe pé tí ó tún wọlé máa kó gba tòsí jáde lórúkọ Jésù. Olúwa ẹ̀mẹ́ta máa fi mọ̀ ọ́ lòlú àgbọ̀ wa lórúkọ Jésù. Olúwa jẹ́ ká ṣọpẹ́ lórúkọ Jésù. Jésù Olúwa wa. Lórúkọ Jésù. 30, 80. Hallelujah. 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 Àgbà rẹ̀ nígbà tí Jésù bá dé, ó ta ṣe fólúwa kò gbé àfipamọ́ sóòlù ni. Àgbà rẹ̀ o, àgbà rẹ̀ o, nígbà tí Jésù bá dé, ó ta ṣe fólúwa kò gbé àfipamọ́ lẹ́lẹ́kẹta. Àgbà rẹ̀ o, nígbà tí Jésù bá dé, ó ta ṣe fólúwa kò gbé àfipamọ́ sóòlù ni. Ẹ jẹ́ ká jókòó. Hallelujah. 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 Síwájú, ẹ jẹ́ ká pàtẹ́wọ́ bá àwọn ọmọ yẹn. Mo fún wọn ní 55 over 100. Hallelujah. Ẹni tí ọmọ bá wà ní church, àwọn kan wà láìpẹ́ bẹ́ẹ̀ kọ́ wọn ní gbogbo tá a ṣe yìí, they will practice for you. Obìnrin ló dàbí pé ìjọ yìí dàbí pé wọ́n rẹ̀ wọ́n jẹ wọ́n kàn wọ́n lè rẹ̀ wọ́n jẹ torí agbára àdúrà ìbẹ̀rẹ̀.
ọwọ́ wọn ló wà. Hallelujah. Tó bá wà nínú ìjọ tó kọ́ ẹ̀kọ́ kankan nínú nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn, ó máa yọ sílẹ̀ lọ́jọ́ kan. Hallelujah. Tí ó bá jẹ́ pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn ìgbàgbọ́, tí ó bá jẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn ìgbàgbọ́, we may not do this service. But ohun tẹ́ máa ń mọ̀ ní wípé níwọ̀n àti mo ṣì wà láyé tí pẹpẹ dẹ̀ wà níbẹ̀. The covenant of God is always with those people that trust in Him. And you know me, it's not about the money. Kì í ṣe nípa ọ̀pọ̀ èrò, ṣùgbọ́n àwọn tí Ọlọ́run bá fọwọ́ tọ́. Àwa tí Ọlọ́run fọwọ́ tọ́ ni Ọlọ́run lò fún program yìí. And let me tell you, o ò lè ṣe fọ́lọ́run kó má gbà. Hallelujah. O ò lè ṣe fọ́lọ́run kó má gbà. Ṣùgbọ́n when you are in the church, wọ́n ṣe ń gbé cross mọ́, wọ́n ṣe wọ́n mi àsìmọ́ mọ́, ẹjọ́ làwọn ọmọ mi ẹ̀jẹ̀ wọn á bisikíìtì lé wọn lọ́wọ́, ìmí à máa sùn church má jẹ́ máa bẹ̀. Ṣé tó bá lọ sí school, tó bá hàn school, ṣé oorun ló máa lọ sí school? You train your child from home. Àwọn ọ̀nà mẹ́ta kan la máa ń gbà kọ́ àwọn ọmọ. Ọ̀nà mẹ́ta wo la máa ń gbà kọ́ àwọn ọmọ. Ọ̀nà mẹ́ta wo, I want you to answer me. Ọ̀nà mẹ́ta wo ni à ń gbà kọ́ àwọn ènìyàn? Ó kì í yàtọ̀ sọ́mọ. Ọ̀nà mẹ́ta wo la fi ń gba ẹ̀kọ́? Ọ̀yà sọ̀rọ̀. Ṣé ìyá ìjọba sọ̀rọ̀ jókòó wọn mi? Láti ilé, lọ́kùnrin sí lákàtà àpapọ̀. Láti ilé, from home. O ti sọ pé láti ilé ọ̀nà kan nìyẹn. 2 other ways. Láti inú ìjọ Ọlọ́run àti láti léèwé. Èwo ló ṣe kẹrin yẹn? Èwo ló ṣe kẹrin? Ó kà ní ó sọ mẹ́ta. Èwo ló ṣe kẹrin? Agbègbè tẹ wà or peer group you mix with. If you are not able to relate with people, tó o bá ní àwọn tó o bá ṣọ̀rẹ́ sẹ́yìn, wọ́n ní show me your friend, I see who you are. Ẹlòmíì sólò ni. Mi ò lọ́rẹ̀ oge bẹ́ẹ̀ ni kàn ṣe ó máa ṣẹlẹ̀ sí ẹ̀. Àtúbá dé wàá mọ̀ kó níjọ rẹ̀. This good. Because you learn from ourselves. Wàá máa kọ́ ẹ̀kọ́. So wọ́n bá sọ pé ẹni tí ló ẹdùn jùlọ ló náwó láàrin wa. Mo mọ̀ pé lẹ́yìn náà bá bẹ́ẹ̀ sòtítọ́, èmi nínú mi dùn jù. Hallelujah. Àbí tálítálí inú tèmi ló dùn jù, inú èmi ló dùn jù. Because he who is with God is with majority. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ sáré tí ẹ jẹ́ kí ó ṣe ṣe ní gbogbo ìgbà tí ó bá kún yín fún Ọlọ́run tí ẹ bá kanlẹ̀ fún pẹ̀lú àṣẹ pẹpẹ pẹ̀lú àṣẹ ìpè ìmọ́lẹ̀ méje pẹpẹ méje ilẹ̀ méje ọ̀run méje ọjọ́ méje lórúkọ Jésù ojúkọ̀ ní tìyẹ. Àwọn ọkọ tí mo kọ̀ wá nínú ẹgbẹ́ ni ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọ wa lóròkè kò tí kò yanrantí. Ẹ̀kọ́ ká máa jáde nínú ẹ̀sìn. Wọ́n máa ń rí lára wa. That means we are not disciplined enough. Nígbà tí akọrin tí akọrin a disciplined choir lẹ́yìn tó wọ́n bí báyìí kò sí bíbù kò jẹ́ ẹni tó tọ́ wọn lọ́wọ́. Wọ́n ti mú arrangement yẹn kò sí ẹni tó máa gbọ́ mọ̀ ọ̀tọ̀. Ìṣe kó máa jáde ní wọn lọ fún ọmọ lọ́yàn ń ta is not done ṣẹlẹ̀. But torí pé nǹkan tá a ṣì la ṣì ń lò, that's why we see a lot of things like that. Then wọ́n lọ́tọ̀ wọ́n lọ́yà gbẹ nígbà kan a ní káàdì ibi tá a ti ń bọ̀ a ní káàdì tó jẹ́ pé ibi wọn káàdì mẹ́ta tó lé ló wà mẹ́tẹ̀ẹ̀ta ò lè jáde lẹ́ẹ̀kan náà.
ìyẹn ni pé akọrin kì í jẹun barricade nígbà yẹn. Hallelujah. A ò jẹun wọ barricade. It is a kind of discipline. Àwọn ọmọ kékeré wa mẹ́ o. So kò ní sí pé mo fẹ́ lọ tọ̀. Mo fẹ́ lọ yàgbẹ́. Tó bá di kàráǹkì àtẹ́ni ká bá fẹ́ lọ yàgbẹ́ fẹ́ lọ tọ̀. Káàdì ni wà wá jáde. Ọ̀pọ̀ àtẹ́ni ẹ̀ bá tó dé. Then the other person told them. That is when we operate on discipline. So discipline now, very very important for us. Tó bá ṣe nǹkan tó bá wà discipline bẹ́lẹ̀. If tó bá fẹ́ nínú iṣẹ́ nǹkan tó bá ní discipline, ó lè ṣàìkèrè lórí ẹ̀. So tó bá ń ṣiṣẹ́ tó bá discipline bẹ́ẹ̀, ó lè ṣàìrọ́nà lọ. Tó bá wà ní ìjọ náà, tó bá ṣe nǹkan níbẹ̀ tó bá wà discipline, ó lè ṣe kó má lè débẹ̀. Because ó ní ẹ̀jẹ̀ kí ló lọ́wọ́ nínú o pa lọ́lọ́ nítorí kí ló 10 billion lọ́nà. So it's not only this learn gbogbo gbàgbà tó àgbàdo ọlọ́run. It is a place of honor. It is a place of respect. It is a place of humility. Hallelujah. Ètò tó tẹ̀lé sí ni pé ọlọ́run ò fi ọ̀pọ̀ èrò jagun. Hallelujah. Ọlọ́run kò fi ọ̀pọ̀ èrò jagun, kò dẹ̀ fi ọ̀pọ̀ èrò ṣiṣẹ́. Yorùbá náà ṣe ìtí ọlọ́run bá gbọ́ àgbà ẹnìkan ṣe lè ó lè gbọ́ bùkátà àtàtà ṣe lọ́wọ́lọ́wọ́. Àbí náà? But kí ìbùkún yẹn kó máa jẹ́ ti ẹni yẹn nìkan ní àṣìlò tí gbèsè bá yọ ọ́nù church. Wọ́n á ní ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀dá kí ìgbèsè ẹ̀ lè kárí. Lórúkọ Jésù adẹ́ra fún wa o. Wọ́n ti ṣe ìfilọ̀ ṣùgbọ́n àwọn tó kàn lọ́wọ́lọ́wọ́ ni wípé iṣẹ́ wà níwájú jọ kí Olúwa. Bá tiẹ̀ ní ká gbọ́ dúpẹ́ náà ẹ jẹ́ ká dìde ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Hallelujah tó bá kàtẹ́lẹ̀ kó máa kí hallelujah ẹ̀fẹ́ mi náà dìde kó máa kí hallelujah yẹn máa kí hallelujah kó jẹ́ marathon hallelujah tó bá mọ orí Ọlọ́run tó bá mọ tó lọ máa kí hallelujah kó kàn máa lọ bẹ́ẹ̀ hallelujah ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ hallelujah. I'm so delighted in you all. Ènìyàn kì í ṣe Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara ẹ̀. Ẹ̀yin tí ẹ dáwó àti ẹ̀yin tí ẹ tún ṣiṣẹ́, mo gbàdúrà pé Ọlọ́run ìjọ mọ́ tó ní ayọ̀ ìjọ mọ́ lọ́wọ́ lórí ọ̀dà ayọ̀ náà fún yín. Ìdí kan ni mo wá kíyèsí. A máa ń dé àṣà kan níjọ mímọ́ pàápàá níbi táwa yìí tó bá kọ̀la. Gbogbo àlámọ̀ yìí pé tí a bá ti ṣe ìkórè àgàtàn ìkórè ọmọdé ló wà níwájú àbí náà inú ìkórè ọmọdé yẹn fọkọ inú mi dùn rẹ lọ síbi kan àwọn tó lọ ra nǹkan ní 3,000 nítorí bí ìwọ ṣe rí a ní kájà 3,000 èmi ò mọ̀ sẹ́lẹ̀ tiẹ̀ o Ọlọ́run gbọ́ èmi ò mọ̀ sẹ́lẹ̀ tiẹ̀
pàdé sẹ̀lẹ̀ ìwé mọ́ yìí irọ́ kò lè dojú tiẹ̀ ọlọ́run ohun tó dé bá mi láti bí oṣù méjì mẹ́ta tó bá jẹ́ lómi nìkan tó bá jẹ́ olùṣọ́ mi ni ẹ̀ ní kúrò ládùúgbò torí wọn sáré káàkiri sáré sọ̀rọ̀ ni wọ́n ní mi ò mọ tí mo ṣe kọ́ ló wá ló fi dá mi sí o tọmọtọmọ kò ti sùn mi ò mọ tí mo rọ́ ló wá ló fi dá mi sí o tẹ̀bí tará mo wá dúpẹ́ o Jésù fún ọ̀rẹ́ rẹ lórí mi ṣẹlẹ̀ kọ́ mi ò mọ tí mo rọ́ ló wá ló fi dá mi sí o tọmọtọmọ mi ò mọ tí mo rọ́ ló wá ló fi dá mi sí o tẹ̀bí tará. Mo wá dúpẹ́ o Jésù fún ọ̀rẹ́ rẹ lórí mi. Lọ́yà sọ́dọ̀ mi. Mi ò mọ tí mo fọ́ ló wá. Lọ́bi dá mi sí o tọmọtọmọ. Mi ò mọ tí mo fọ́ ló wá. Lọ́bi dá mi sí o tẹ̀mí tará. Mo wá dúpẹ́ o Jésù fún ọ̀rẹ́ rẹ lórí mi. Hallelujah. Ẹ jókòó. Ìyẹn ni ẹni tó wá kọrin yẹn, orin yẹn ti jẹ́ orin yẹn, wọ́n ti ṣe orin yẹn ti pẹ́ o. Orin yẹn ti nígbà ó ti pẹ́ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n ẹni tó wá kọrin gbọ́dọ̀ yìí pé ó ní kí ni mo fi san orí rẹ̀ bàbá. Èdè máa fi san orí rẹ̀ ọ̀hún. Kí ni máa fi san orí rẹ̀ bíbọ́. Èdè ìdá ọ̀pẹ́. Bàbá yẹra nílẹ̀, bàbá yẹra nílẹ̀, bàbá yẹra nílẹ̀, kọ́tọ́ fún ìrẹ́ o, kòtò fún ìrẹ́ o bàbá, kòtò fún ìrẹ́ o bàbá, kòtò fún ìrẹ́ o bàbá, kòtò fún ìrẹ́ o bàbá. Bàbá yẹra nílẹ̀, bàbá yẹra nílẹ̀, bàbá yẹra nílẹ̀, kòtò. Bàbá yẹra nílẹ̀.